kò ní máa dálé ayé rú fún wa. Gilbert Jesse ayé ẹ máa bàjẹ́ nínú kòtò nbi tó wà ní. Nínú kòtò tó sin ẹ́ sí yẹn, ayé ẹ máa bàjẹ́ ní Gilbert Jesse. Ṣọmọ kókó lórí burúkú tó gbé sídìí òkú ẹ tó sún kì bí òkú ẹṣin yẹn. Ṣọmọ pé òun ló fi dá lérú sìn. Òun ló fi dá lérú tó fi bó lórí burúkú eyín náà ṣọlẹ̀ tó ń da gbogbo àgbáyé rú. Ṣọmọ bẹ́ẹ̀, ṣọmọ pé Gilbert bó lórí burúkú ẹ ṣe ba Sẹ̀lẹ̀ jẹ́ nìyẹn. Sẹ̀lẹ̀ ni ẹ Sẹ̀lẹ̀ lèmi náà o. Ọmọ ọjọ́ mímọ́ ni mí. As a matter of fact, ó yé mi nínú Sẹ̀lẹ̀ ó joyè Bukky Jesse lọ. Gilbert Jesse olórí burúkú ẹ ò ṣe dáadáa o. Ó ṣe dáadáa ọmọ san Bukky tó ọmọ san ẹ tó bí kalẹ̀. Ó ti kó pọ́npọ́ bá ẹ o. Tí pọ́npọ́ anywhere tí pọ́npọ́ bá ti bà ẹnu kòtò òun ni kò fara mọ́. Anywhere tí kò gbóngbó bá ti gbà ẹ nínú kòtò ni kò fara mọ́ tó bá ṣe ń yí ẹ̀gbẹ́ padà báyìí. Pọ́npọ́ tí Bukky Jesse kó bá ẹ ó máa bà ẹ ni. Gilbert Jesse ṣọmọ kó lórí burúkú ni ẹ. Gilbert Jesse olórí burúkú ni ẹ o. Ó ṣe kan ṣo yìí dáadáa. Tó bí Bukky Jesse tó jẹ́ kí ìyàwó ẹ kó ti ṣẹ́yún Bukky Jesse. Ó wá fi Bukky Jesse sílẹ̀ ayé ó ń dayé rú. Ìwọ wá gbọ́dọ̀ run lọ. Ó wá ló kú. Ó ló kú. Ṣó kú ní àbòsùn Gilbert. Gilbert Jesse ṣó kú ní àbòsùn tó lọ sọ pé ó kú lójú ara ẹ kò dẹ̀ ní dá fún ẹ lọ́lọ́run Gilbert. Nínú kòtò tó wà yẹn kò ní dá fún ẹ. Ó máa ṣorí burúkú ní Gilbert. Níbi tó wà yẹn. Ṣọmọ ké bó ṣe ṣorí burúkú tó bá Sẹ̀lẹ̀ jẹ́ nìyẹn. Tí papa Ọ̀ṣọ́fà fẹ́ lé ẹ, àwọn àgbààgbà ló bẹ̀bẹ̀ pé kí papa má lé ẹ. Gilbert Jesse bó ṣe fẹ́ rún ìníṣẹ̀lẹ̀ nìyẹn tó jẹ́ pé tí wọ́n bá ń sọ àwa máa sọ á. Nítorí máa ṣòfin tó lórí burúkú tó ó fẹ́ dá Sẹ̀lẹ̀ rú. Tí bàbá Ọ̀ṣọ́fà náà máa lé ẹ, àwọn àgbààgbà ló bẹ̀bẹ̀ tán wá ka ẹsẹ̀ Bíbélì fún bàbá Ọ̀ṣọ́fà. Tán sọ pé ṣọ́mọ̀ pé nínú èpò náà làlìkíámọ̀ máa ń wà. Ẹsẹ̀ Bíbélì tó lò fún bàbá Ọ̀ṣọ́fà nìyẹn tó fi ẹlẹ̀. Tó fi rọ opportunity jolórí nígbà tó jolórí náà ńkọ́. Ṣọ́mọ̀ ké bó ṣe ṣorí burúkú nìyẹn. Ṣọ́mọ̀ bẹ́ẹ̀. Gbogbo orí burúkú ẹ ńgbà tó dẹ̀ wá fẹ́ kú Gilbert Jesse ńgbà tó fẹ́ kú ó wá lè máa kórí burúkú ẹ lọ sínú kòtò jẹ́jẹ́jẹ́jẹ́ ó wá filẹ̀ fún Bukky wá ń da ilé ayé rú olórí burúkú aláyé bàjẹ́ yín nàchọ́ ìwọ ń sọ story ta ló rún ẹ ń ṣẹ́ jẹ́ òfagunwà ta ló rún ẹ ń ṣẹ́ ta ló rún ẹ ń ṣẹ́ pẹ̀lú story tó ń sọ wọn ò nífẹ̀ẹ́ Kàrímọ́ àti wá tí fọ́màtì tó ń fún ẹ lọ́wọ́ ní jọ sórí gbére papọ̀ ikú gbóná lẹ máa jọ kú ìwọ àti wèrè tó ń fún ẹ lọ́wọ́ tó ní wà nù family wa yẹn ní ṣoríire tó bá stop láti máa fún ẹ lọ́wọ́ tó stop láti máa fún ẹ ní information lẹ́ni ìgbà yẹn ní òpin máa dé bá tó tètè máa fún ẹ kó wá publish ẹ kò gbé gbogbo story tó ń kà jáde nínú ìwé yẹn máa pa ilé ẹjọ́ kó wá gbé síta kó publish ẹ kó ṣe ìwé ẹ kó wá kọ orúkọ sí. The more you keep coming from Wumi èmi àti ẹ ò ní issue tí mo bẹ́ẹ̀ ní ni pé torí mò ń jáde fi sílẹ̀ Wumi bú mi fi sílẹ̀ ó bá mi lára mu Wumi sọ̀rọ̀ sí mi fi sílẹ̀ ó bá mi kí ló fi kún ẹ wọ́n jà lẹ́kejì fi kún ẹ olórí burúkú ọmọ àlè ọmọ àtòkò wá balẹ̀ jẹ́ ọmọ ọ̀làjẹ́ lọ́hùn olórí burúkú tó ń da gbogbo àgbáyé rú ta ló rán bàbá ńlá kù bàbá Gilbert nínú kòtò ta ló rán nítàn pa ó dẹ̀ pàtàn ayé ẹ kó pàtàn bí Gilbert ṣe kó yàwó jọ kó pàtàn bí ìyá ẹ bó ṣe dalé Jesse rú pàtàn bí ìyá ẹ ṣe dalé Jesse rú náà tó bá máa jáde fún mi kó sọ pé Kàrímọ́ onípọ̀nmọ̀ wàhálà ó bá mi lára mu mo ti lọ ṣeṣẹ́ nọ́ọ̀sì lánàá mo ti gba dọ́là sápò ení mi ò ṣiṣẹ́ mo wà lé mo ti tẹja yíyan lẹ́ni kílẹ̀ tó ṣúkọ́ bá béèrè pọ̀nmọ́ màá túta
bí mo ṣe ń gba paycheck ni mo tún gbélé pawó kò ní dá fún ẹ Bukky Jesse bra mi tó tún fi ń bú mi pè mí ló ní bra ìsọnù mi ò kí ẹ mi ò ràn yín èmi ò ní bá Comfy wí ajá ẹ ní Comfy ibi tó bá ní kí Comfy gbó sí ló máa ń gbó sí èmi ò nẹjọ́ bá Comfy wí sórí ìwọ Bukky Jesse ìwọ ló lórí wọn máa fèsì ẹ squarely tó bá ṣe ń jáde fún Wumi tó ń jáde fún Liam tó ń jáde fún Mohbad máa jáde fún ẹ ṣó mọ̀ kó lórí burúkú bàbá ẹ Gilbert ló dá gbogbo wàhálà yìí sílẹ̀ tí Gilbert ò bá kí ń ṣe olórí burúkú tó kú ẹ lé títí tó bímọ jọ títí bí ilẹ̀ bí ẹni tó bímọ jọ bí ìdun tó bí olóríire torí mo mọ̀ pé olóríire wà náà ọmọ Gilbert tó wá bí olóríire títí tó bá wá bẹ̀rẹ̀ sí ní bí olórí burúkú bíi tiẹ̀ torí tó bá kí ń ṣe olórí burúkú ọmọ ni ó ní máa kó Gilbert jáde síta báyìí bí ọmọ ọjọ́ mẹ́jọ èmi ò ní sá fún ẹ o tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí ò bá ṣèyàn rí ó máa ń ṣèyàn ní kàyéfì ṣùgbọ́n mo ti wá rí pé ò lè gbọ́ you have to face your bully narcissist ni ẹ you are a narcissist and I'm going to face you tó bá ti ṣe ń jáde fún Wùmí Liam àti ìyá Mohbad máa jáde fún ẹ ṣorí pé lórí burúkú ni ìwọ ní bàbá ti kọ́lé sórí ilẹ̀ yẹn mo fẹsẹ̀ mi méjèèjì débẹ̀ ìgbà tí mo rí pé ó wọnú ni mi kò sílé kankan bẹ̀ ilé ẹyọ kan ṣó báyìí kò sí ń bẹ̀ olórí burúkú wa àti bàbá tẹjọ́ ń sọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n ti wú ọmọ yẹn jáde tó yẹ kó ti gbé ìtì ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀ kó ti pa ẹran síbẹ̀ kó ti bò káwọn ó wá ń kígbe olórí burúkú wá online pé àwọn kan lọ bu yẹ̀pẹ̀ bẹ̀ first thing níjọ́ tó gbọ́mọ yẹn síta gangan ló yẹ kó gbé tí ọ̀gẹ̀dẹ̀ sínú bẹ̀ yẹn kó fi yẹ̀pẹ̀ bó tó bá yẹ kó pẹran kó pa àwọn tó wà ládùúgbò tó bá yẹ kó pẹran síbẹ̀ kò bó ibẹ̀ yẹn ó ṣí ibẹ̀ yẹn sílẹ̀ àwọn èèyàn lọ bu nǹkan tó wù wọ́n bẹ̀ ó frustrate ọmọ ọlọ́mọ lójú ayé ẹ tún jẹ́ kó lọ bu yẹ̀pẹ̀ bẹ̀ àwọn tó bu yẹ̀pẹ̀ ṣe mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe bó ṣe ń ṣe yín kọ́ ló ṣe ń ṣe àwa o iṣẹ́ tí ò tún wọn ọmọ ọlọ́mọ níbi tó lọ wọ́n á tún máa lọ rán ọmọ yẹn níṣẹ́ tí ò yẹ kó rán first thing tó yẹ kí bàbá yìí ṣe ó yẹ kó pa ẹran síbẹ̀ yẹn kó gbé ìtì ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀ kó rẹ́ ibẹ̀ yẹn pa bí ẹni tó sìyàn síbẹ̀ ni ṣé bàbá nìyẹn ibi tó ti sin ọmọ ẹ̀ sí tó ti sun bí àìmọye ọjọ́ ń bẹ̀ ó dẹ̀ ń lọ ó ń bọ̀ ń bẹ̀ yẹn débi pé ó kọ́lé síbẹ̀ ó já blọ́ọ̀kù síbẹ̀ ó dẹ̀ wà ókè láti máa gba ibi ẹ̀gbẹ́ bẹ̀ yẹn kọjá ìyẹn mi pa àtúntúkú ẹ̀ lọ́nà rú èèyàn kan ló lú ọmọ ẹ̀ kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú plane crash àti ìyàwó àtọmọ níbi bẹ́ríà lásán hospital ni bàbá yẹn láǹdì sí àbí bẹ́ẹ̀ kọ́ ó wá ń fọwọ́ rà yẹn lórí tó o bá ti ṣe ń jáde fún Wùmí màmá jáde fún ẹ Bukky Jesse lọ béèrè ṣó ń gbọ́ Wùmí bú mi jẹ́ kó bú mi òun rèé kò kàn mọ́ mi láṣọ ìbú òṣò olórí burúkú ààrẹ bí wọn náà ṣe bú àwọn tó jù ẹ lọ nìyẹn ṣọmọye ọmọ tí Gilbert bí ó ṣàníyẹ ọmọ tí Gilbert bí tó kọ orúkọ wọn jọ tó ní kó pa wọn àbó ò ní kó pa àwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàwọn fámílì ẹ̀ tó kù ó fọ̀gànà ṣe wá kún ẹ̀ irun mi rèé fi irun mi bú mi fi irun mi bú mi olórí burúkú ẹ̀ nǹkan tí mo ti àṣìfù sí Naija ò àṣìfù ẹ̀ ó ti ṣáájú mi wà nú èyìnbó 2014 ni mo wọ Amẹ́ríkà lẹ́yìn tí mo dé ìlú èyìnbó ni mo kàwé tí mo lọ nursery school business ló fi tọ́ mi dàgbà mo tún tẹra mọ́ business mo tún ṣe business mi lọ bí iṣẹ́ lẹ́ni mi lọ síbi iṣẹ́ shift work mi lẹ́ni ó ní iye ẹja ẹ ti gbàgbé mọ̀mọ́ nìkan kọ́ ni mò ń tà ó mo tún tẹja yíyan tẹ bá fẹ́ jẹ ègún panla yíyan mo ní tẹ bá fẹ́ ẹja àrọ̀ yíyan mo ní tẹ bá fẹ́ ẹja abó tó tóbi mo ní mo ti ta darí láàárọ̀ ilé mo ti gba dọ́là mi mo ti gbà sápò so kò bú mi gbogbo bí mo ṣe wàyè bú kún ara mi bú mi ẹni tí ò níwú ẹni kò lè mọ yìí ẹni ni olórí burúkú ayé ara ẹ olórí burúkú ọmọ Gilbert bàbá òfò Gilbert olórí burúkú tó bímọ òfò tó bímọ àdánù tó yọ ayé lẹ́nu Bukky Jesse mi ò ní sá wọlé fẹ́ tó bá ń jáde láàárọ̀ màá máa jáde lọ́sàn tó bá ń jáde lọ́sàn màá máa jáde lálẹ́ fún ẹ
àtijọ́ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà. I'm going to face you. Wọ́n ní kí Wùmí kú. Bàbá ẹ̀ máa kú. Á tún tún ikú kúnú kòtò. Wà wá kú wà wá tẹ̀lé. Tí bàbá ẹ̀ bá tún tún ikú ẹ̀ kú, wìwà tún wá kú wà tún wá tẹ̀lé. Kò ní dá fún ẹ. Kò ní dá fún Gilbert Tinubu kòtò tó wà. Àtọlórí burúkú ìyá ẹ̀. Ìyá ẹ̀ tó bí ẹ. Ó ṣòṣì títí nígbà tó lóyún tó ní kó má jáde lóru tó lọ pàdé ọ̀rọ̀ lọ́nà tí ọ̀rọ̀ nú gíkó sí wọnú tó pààrọ̀ ọmọ olóríire tó wà nínú ẹ̀ tó yẹ kó bí fún Gilbert. Òru tí ìyá ẹ ti níbi etí ìyá ẹ ti di tó bá ìyá ẹ sọ̀rọ̀ kò kí ń gbọ́. Ibẹ̀ ló ti rìnrìn òṣì tó ti rìnrìn àrè tọ́rọ̀ ọ̀rọ̀ ti kó wọnú ìyá ẹ̀. Ṣe bó rí pé wọ́n náà òòjọ́ ọ̀rọ̀ òòjọ́ ìwín. Òòjọ́ ọ̀rọ̀ òòjọ́ ìwín. Ìwín ni ẹ́. Àǹtí Rámọ́tà ń yájú ni. Àǹtí Rámọ́tà wọ́n ń yájú nu fíìmù Aníkúlápó tó ṣe ni. Ṣé o mọ̀ nínú àwọn ìwín tó ṣe yẹn? Níbi tó ti fárọ́ lákẹ́ lówó. Ìkọ́nú àwọn ìwín yẹn ló jọ. Òru dẹni ìyá ẹ jáde tí ìwìn yẹn fi kó sínú ẹ tó fi bà yí ẹ jẹ́. Olórí burúkú awakọ̀ mú sókè. Jọ ṣe justice for Mohbad ló ń ṣe nàbó ń polówó ọjà. Ó ń polówó ọjà ni. Ó dẹ̀ fáwọn mú méjèèjì ọ̀rọ̀ mú tèmi ni. Ó rí bó ṣe ń ṣe lògbólògbó ni. Ó rí bó ṣe kún lókè ni. Tí ẹ máa ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ní ṣógun láyé ni Bukky Jesse. Bukky Jesse ṣógun láyé ni. Ó dẹ̀ release àwọn ọmú yẹn ṣàánú wọn. Má fi wọ́n sí life imprisonment. Ṣé justice for Mohbad ló ń ṣe náà bó ń wọkọ̀ àbó ń polówó ọjà. Ọ̀rẹ́ mi anytime tí life bá anytime tí life bá ti bá mi ni mo ti máa ṣe. Tí n bá dẹ̀ rí táwọn tèmi ń ṣe nǹkan màá lọ because àwọn èèyàn náà ló wá nígbà tèmi náà ní nǹkan ṣe. Mi ò lè torí pé mo fẹ́ ṣe live nsìn kí ṣe kun powder kí ṣe makeup. Mi ìwà nǹkan tí ò sọnù kiri. Mi ìwọ ọkọ kiri. Ó náà ní mo fọlọ́pàá gbé ọkọ mi. Ó ń pẹ́kẹ́ kò kan ayé. I'm still happily married. Àti tí ìwọ fọlọ́pàá gbé àti tó fọlọ́pàá gbé Bukky Jesse mọ́kọ ẹ̀ síta kárí. Aláyé bẹ́lẹ̀gbẹ́. Mo fọlọ́pàá gbé ọkọ mi. Ó ṣé o. Wọ́n sọ fún ẹ pé mo fọlọ́pàá gbé ọkọ mi, but I'm still happily married. Wo orúkà mi, wo gold tí mo sí sọ́wọ́. Gold àti diamond ṣó ti rí. Mẹ́ta ló rà fún mi tí mo sí sọ́wọ́ ṣó ti rí. Gold and diamond ni mo sí sọ́wọ́. Èmi ò ń lo panda. Any jewelry tó bá rí létí mi gold ni. Ó bẹ̀rẹ̀ láti 18 karat wọ 24. Àbí kò fẹ́ dá fún ẹ ni. Mo fọlọ́pàá gbé ọkọ mi. I'm still happily married. Olórí burúkú tó fún ẹ ní info kò fún ẹ dáadáa. Ẹjọ́ máa ṣòfò pọ̀ ni. Ìwọ tó wá fọlọ́pàá gbé ọkọ ẹ síta káwò. Olórí burúkú òsùn tọkùnrin látàárọ̀ dalẹ́ rí. Èmi ti jáde ń ṣe ó ti lọ bí iṣẹ́ tó bá yá tó bá pẹ́ ó máa wọlé ó máa darí wálé wá bá mi. A máa tún jọ súnmọ́ra ó máa tún fún mi bí bá sùn dáadáa. Ìyẹn tún kọ́ lọ kú. Go and die. Ó rí mi ni. Oní Caro White ambassador. Obìnrin tó bá gboko dédé tó do dáadáa ojú ẹ̀ máa bright. Ojú ẹ̀ máa dán. Tí ó bá ń ṣe justice for Mohbad tó ṣẹlẹ̀ gbogbo wàhálà Mohbad tó ṣẹlẹ̀ tó jẹ́ kí n wà stress. Ó lọ wo àwọn pictures mi tí mo ti post kọjá. Wàá fọwọ́ kó tó fọwọ́ kàn mí ni. Àbí kò fẹ́ dá fún ẹni. Ṣáláyé bàjẹ́ ni ẹni. Ṣọmọ kéwọ́ lu ìwọ ń wọ́kọ. Ìwọ ló rò kó dó ìwọ ló rẹ́ni dú ẹ. Ó rẹ́ni dú ẹ yẹ oko ń jẹ. Bukky Jesse yẹ oko ń jẹ. Nǹkan tó ń dùn ẹ ló fi ń bú mi yẹn. Tó tí ọkọ mi tó ní wọ́n ní mo fọlọ́pàá gbé àṣìjọ wà papọ̀. Ó ti lọ ti dé sìn. Alẹ́ ìsìn tó bá ti dé tí mo ti dáná fún tó máa wọ ṣáwà. Ó máa dó mi dáadáa. Tí wọ́n bá máa sùn lálẹ́. Fóònù ẹ gbogbo fóònù mẹ́rẹ̀ẹ̀rin tó fi ń ṣe show. Kó sẹ́gbẹ̀ẹ́ kó bẹ̀rẹ̀ sí ní tí wọ́n bọ̀dì. Ó dalẹ́ kọ́lọ́mbrẹ́là tó mọ̀ pẹ̀lú lòun rù. Tó bá ti ń jáde fún Wumi, tó ń jáde fún Liam, tó ń jáde fún ya Mohbad, dàrú ṣàdúrà gbogbo wọn máa jáde fún ẹ. Gbogbo ebú tó fẹ́ bú mi jẹ́ kí kọ́kọ́ búra mi. Jẹ́ kí kọ́kọ́ búra mi. Ṣó ti gbọ́ mi ìgbéyìnbó dáadáa. Ọ̀nkàyè kò kan ayé.
kò kan ayé kò kan ìpọ̀rí máa pọ́pọ́ Gilbert nínú kòtò. Gilbert Jesse kò dẹ̀ ní bá mi dá fún ẹnu kòtò. Gilbert Jesse ayé ẹ máa bàjẹ́ ni tó lóò ṣe dáadáa o. Ikú tó kú yẹn ò kú dáadáa o. Ó bá ti mú Bukky dání gbọ̀gbùngbà tó ń lọ ò Gilbert. Tó wá fi Bukky lẹ̀ sáyé tó ń jẹ́ kí Bukky máa ṣorí burúkú kó máa dayé láàmú kiri. Kàn fi baby elephant tó gbọ́ ọmọ jọ́sórí bèbí tó gbé tó fi rọ́pò Liam yẹn. Àwọn ọmọdọ́mú ẹ gbogbo àwọn mú ẹ tó bá ti ń gbin tó ti ń lóyún báyìí bèbí òun fọhùn òkú lẹ́lẹ́jà ń tà gbogbo mú ẹ pátápátá tó bá tara ẹ jáde tọkùnrin wọn bá fẹ́ yàwó bèbí ló máa gbẹjọ́ òkú ọmọ ló máa gbẹjọ́. Wọ́n fi Liam wé bèbí. Ó fi Liam wé bèbí. Tó bá ti ṣe táwọn ọmọ ẹ bá ti ń pè ẹ pé mọ́mì àti bímọ o. Tó bá máa débẹ̀ pé kó lọ wo ọmọ wọn báyìí. Òkú lẹ́lẹ́jà ń ta òkú lọ́ máa gbélé ẹ lọ́wọ́. Ṣẹ̀rẹ́ yìí ti comment section. Èmi ò ní ẹjọ́ bá yín wí. Tó bá ti bí yín da ẹ mú okùn kẹ́ lọ bá Wùnmí dé kó wá ṣe DNA. Ẹ mọ́kùn kẹ́ lọ bá Wùnmí dé kó wá ṣe DNA. Tọ́n bá ṣe DNA ẹ̀ ní sin ọmọ ẹ sún jẹ ẹ̀ẹ́dẹ̀ sún jẹ tẹ́ ẹ̀ bá sín ta ló bẹ̀yìn kẹ́ má sún jẹ ìjọ ta bá rówó àṣẹ sàárà fòkú ọ̀run àáfàdúrà ránṣẹ́ sí kọ́lọ̀ ń bá wa dẹlẹ̀ fún ọmọ yín kú orí ilẹ̀ tán sin ọmọ yẹn sí tó ti gbé jáde ẹ ní conscience láti lọ síbẹ̀ láti lay foundation láti tò ilé yẹn dé dẹ́kìn. Ẹ̀rù òdẹ̀ bàyín ẹ̀dẹ̀ sọ pé ẹ̀ mọ̀nù ọmọ ẹ ní god láti já blọọkù síbẹ̀ ẹ̀rù òbàyín ọmọ Nàìjíríà ṣe bá bí amọ níyín àbá bí amọ kọ́ ni àti ẹ̀ wá pé ẹ wá fi wálẹ̀ pẹ̀lú wàhálà wa ẹ jẹ́ ká fèsì wàhálà wa ṣùgbọ́n mo mọ̀ káwọn abiyamọ tòótọ́ tó ń rò tọ̀rọ̀ tó ń ní fìkan bọ̀kan nú wọ́n máa sòótọ́rọ̀ tá a bá ń ṣe láyé ó wà láyé tá a bá tún ń ṣe láyé ó wà lọ́run. Bàbá wo ló máa lọ sójú orí ibi tó sin ọmọ ẹ̀ sí ọmọ tí ọmọ ọ̀dọ́ tó sin sí tó máa gbàbẹ̀ kọjá lọ gbàbẹ̀ kọjá bọ̀. Ìwọ tó gbé gèètì fún wọn fowó jóná ni. Ó fi owó jóná ṣòfò ńgbà tó jẹ́ pé lórí burúkú yín òṣì owó kárí nílẹ̀ máa ná káàkiri. Ìjọ tó ti gbé Mohbad kúrò nínú ilẹ̀ yẹn tó ti gbé ọmọ yẹn kúrò ńbẹ̀ ló yẹ kí bàbá yẹn ti ra ẹran kó ti gbé ìtì ọ̀gẹ̀dẹ̀ kó ti pa àwọn ará àdúgbò àwọn tó jẹ́ àgbààgbà ládùúgbò kó ti bá wọn ṣe bó ṣe ń ṣe nílẹ̀ Yorùbá. Ojú orí ọmọ yẹn sì wá ń ṣíṣílẹ̀ dọ́là olórí burúkú ẹ Bukky Jesse ò rọ́rọ̀ sọ lórí yẹn ẹ wá ń pariwo pọ́n ọ́n lọ bù nǹkan bẹ̀ kí ló dé tàn ní ìbù ṣó yẹ kẹ́yìn ṣí sáré ọmọ yẹn lẹ̀ síbẹ̀ yẹn díọ̀lá ìṣẹ̀lẹ̀ náà gbọ́rọ̀ méjì ẹ wá ń sọ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n sì máa gbé sínú ẹ̀ ìgbà ló fẹ́ gbé tí ọ̀gẹ̀dẹ̀ sí ẹsẹ̀kẹsẹ̀ tó ti ń gbọ́mọ yẹn jáde tí kámẹ́rà tó ti gbé kámẹ́rà kúrò ń bẹ̀ ló ti yẹ kẹ́ ti ṣe the needful ló yẹ kẹ́ ti rẹ́ ibẹ̀ yẹn pa wọ́n fòrò ọmọ yẹn lójú ayé àwọn tó bu yẹ̀pẹ̀ ṣẹ́ mọ̀ nǹkan tó fẹ́ lọ fi yẹ̀pẹ̀ ṣe ni ìlérí Olúwa ń bi tó bá wà ra òní ní ẹ́ ìkúnlẹ̀ abiyamọ ọlá abẹ́ tó ti jáde kò ní jẹ́ kára kó ní ẹ́ iṣẹ́kíṣẹ́ táwọn tó bu yẹ̀pẹ̀ yẹn bá fi ṣe kò ní jẹ́ fún ẹ ní agbára Ọlọ́run kò ní jẹ́ fún ẹ ẹ ṣí ojú orí ọmọ yẹn sílẹ̀ ẹ bó pa ẹ wá múra kiri I go explain tire mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní explain ni you go listen tire I go explain tire you sef go listen tire a ní ká máa wò yín tẹ́lẹ̀ ló dàpọ̀ lórí burúkú ló pọ̀ jù nìyí tó bá ṣe ń wá fún Wùnmí sórí gbogbo àwọn ìsàn wẹ́wẹ́ tó wà lórí TikTok àwọn ìsàn wẹ́wẹ́ tó wà lórí Facebook mi ìgbà wọn lẹ́jọ́ Bukky Jesse jẹ́ kí n fèsì ẹ ó sọ lẹ́yìn ó ní ẹ̀mí Wùnmí máa bọ́ sí ẹ lọ́wọ́ ó ní ó máa fẹ̀mí ẹ lélẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ Bukky Jesse ṣó mọ kẹ́ ṣe remembrance Gilbert ni ṣó mọ kẹ́ ṣe remembrance Gilbert tó yọjú síbẹ̀ ó máa lọ bá Gilbert olórí burúkú Gilbert tó bí ẹ ó máa lọ bá Gilbert níbi tó wà ṣó ti gbọ́ mo máa jáde fún ẹ tó bá ṣe ń jáde fún Wùnmí tó ń jáde fún ìyàwó náà máa gbé Liam ṣépè látẹ̀ní lọ èmi kọ́ máa jáde fún ẹ
mo máa jáde fún ẹ Bukky Jesse tó bá ti jẹ́ lórí òtítọ́ àtòdodo tá dúró lórí ó máa ṣẹlẹ́yà gbẹ̀yìn ni ó máa ṣẹlẹ́yà ni kí ló dé ọbí ṣorin mẹ́ja ni èmi ò ní kó má gbèjà ẹni tó fẹ́ gbèjà ẹni aṣọ́mọ kó lórí burúkú ẹ náà ti jáde ó ti fọn ìpọ̀n rí ẹ̀ fún ìpọ̀n rí ẹ̀ ọgbọ́n ẹ̀ tí ò pé wáyàn lọ́gọ́ scorpido ó ti fọn ìpọ̀n rí ẹ̀ fún ṣọmọ bẹ́ẹ̀ ṣá kò ní tìjú ni èmi ò dẹ̀ mú ẹ ó lè jáde kó sọ pé ẹ̀yà mi gbé mi lẹ̀ kíní kan kí and then èmi ni mo fọwọ́ ara mi kó èmi ni mo post ẹ̀ ṣó ti gbọ́ because tó bá jẹ́ pé wọ́n gbọ́ ńgbà tèmi sọ ni orí wọn ò ní yà sẹ́bi olórí burúkú tó ń ṣe rádaràdá kiri rádaràdá tó ń ṣe ìkò ní jẹ́ tiwa wọ́n á ti rìn wọn síwájú kò ní kàn wá kò ní ra wa lára ṣó ti gbọ́ mo jáde mo sọ pé sexual harassment sórí pé lórí burúkú ni ẹ téèyàn bá sọ pé sexual harassment ṣebí health care ló ti ń ṣiṣẹ́ sexual harassment tí mo dárúkọ ẹ ó mì pé wọ́n kì mí mọ́lẹ̀ wọ́n bá mi sùn kò ní dáa fún ẹ ó ní ṣoríire Bukky Jesse come for me face me make I face you mi ìsá fún ẹ mọ́ o mi ìsá fún ẹ tẹ́lẹ̀ tension yẹn high anxiety yẹn high pé kí ni irú gbogbo ilé but you know what you are a narcissist. I'm going to face you. I am going to face you. Ẹ fi story sílẹ̀. Those of you saying I should let her be, At this point, I'm not going to let her be. I have let her be for the past 7 months. Almost 7 months now I've let her be. You come for Wumi in the morning, I will come for you in the evening. You come for them in the night, I will come for you in the morning. Tí n bá lọ ṣe shift work mi. Tí ó bá jẹ́ kí n ráyè jáde fún ẹ, tí n bá ṣe ń ṣiṣẹ́ tán bó jẹ́jọ́ kejì máa jáde fún ẹ. Bukky Jesse. Face mi, èmi ni kò face. Gbogbo ebu ilé ayé yìí tó fẹ́ bú mi, kó tó bú mi èmi àti máa bú ara mi lẹ̀. Kó tó bú mi, òun rèé ọyàn mi ló dúró nu báyìí tó tún léfò tó ṣe dẹ̀mdẹ̀m. Olórí burúkú ààrẹ ó kó àwọn mú méjèèjì sínú àhámọ́. Ó fi wọ́n sí life imprisonment ó jẹ́ káwọn mú yẹn breathe. Ó jẹ́ kó breathe ó fún wọn pẹpẹpẹ pọ̀ ṣógun láyé ní Bukky Jesse. Yé fún wọn papọ̀ mọ́ fàwọn yẹn sílẹ̀. Fi àwọn mú yẹn sílẹ̀ yé fún wọn papọ̀ mọ́. Orú mú wọn ò lè sọ̀rọ̀ justice for ọmú Bukky Jesse. Justice for Bukky Jesse breast. Justice for your breast. Orú mú wọn. Leave those breasts alone. You will come online to do shows. You will make up. You will pack those breasts to your neck, to your throat. Hardly will you be able to breathe. Leave those breasts alone. Let them breathe. Justice for Mohbad òun wọ́kọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tó ń ṣe kálukú kó yàtọ̀ síra wọn. Lórí justice for Mohbad òun rèé, èmi rèé, ojú mi rèé, ṣó ti rí mi makeup. Mi makeup mi nígbà tí wá sí ṣòṣe makeup. Ṣorí irun orí mi mo mọ̀ọ́mọ̀ má tu ni. Mo mọ̀ọ́mọ̀ má tu mo fi sílẹ̀ tí bá wọ shower sí máa da shampoo bò máa fọ̀ mo máa wẹ̀. Kó o lè rí fi bú mi dáadáa. Bú mi dáadáa. Ẹ ń bú mi look at your hair. Fọlákẹ́ tó wà lóṣòdì. Fọlákẹ́ àwọn tó bá wà inside Òṣòdì. Fọlákẹ́ lórúkọ ẹ̀ ó ní big store tó ń ta irun. Ilé tí mo ṣì wá gbẹ̀yìn yìí. Mo ra irun close to 350,000 lọ́wọ́ ẹ̀ tí mo máa fi ṣe irun mi lásán. Ó rò pé mo fẹ́ máa tà ní ó ní kí n gba nọ́mbà tí káàdì òun kóun lè máa send ọjà sí mi tó bá tán. Mo ní mi ò tà. Mo ní for my own consumption ni. Sórí irun yìí mi ò ní tú. Wàá rí nǹkan fi bú mi dáadáa. Ṣó ti gbọ́? Olórí burúkú aláyé bàjẹ́. Kò ní dá fún ẹ Gilbert ò ní ṣoríire níbi tó wà. Torí ìwọ ló dá gbogbo wàhálà ilẹ̀ o. Ìwọ ló dá gbogbo wàhálà ilẹ̀. Ṣọmọkẹ́ Bukky Jesse ṣọmọkẹ́ gbà tí ìyá ẹ wọnú ilé Gilbert. Ṣọmọkẹ́ báyìí náà ní ilé Gilbert bẹ̀rẹ̀ sí ní dàrú. Ṣọmọkẹ́ ìyá ẹ ló padà gbóògùn jẹ fún Gilbert tí Gilbert fi kú. Tí ò jẹ́ káwọn ọmọ yín mọ bàbá yín. Ṣọmọ bẹ́ẹ̀. Ṣọmọkẹ́ ìyá ẹ ló gbóògùn jẹ fún Gilbert tí Gilbert fi kú. Gilbert náà wá ba ayé jẹ́ Papa Òṣọfà ó ti fẹ́ lé dànù. Ẹ̀yin odi ni Papa Òṣọfà fẹ́ lé Gilbert lọ. Àwọn àgbààgbà ló bá Gilbert bẹ̀ nígbà tó ń da sẹ̀lẹ̀rú.
online o controversial man ni Gilbert tó fẹ́ lè tó máa tọ́ pínpínpínpín kò lè dùn mí fún orí ẹni fi jọ ni. Me, I will not run for you. I will not run for you. Tó bá dọ̀la tún gbà another one jáde àti wèrè tó ń fún ẹ lọ́wọ́ ẹ tún gbé story jáde. Ó sọ pé wọn ò nífẹ̀ẹ́ Kàrímọ́ kí ló kún ẹ̀? Mo wá fẹ́ dọ́dọ̀ ẹ̀ ni. Ṣé mo ní kó o nífẹ̀ẹ́ mi ni? Ọ̀gbẹ́ni má ṣàtàṣí olórí burúkú mọ́ mi. Níbo ló ti ń bọ̀? Kí ni ìpàdé ajá àtẹran? Kí ni ìpàdé ajá àtẹran èmi àti ẹ? Mi ò ní ìdí ẹ kó fún mi sympathy tí n bá rí love ìyẹn wá ń kọ́. Ìyẹn wá ń kọ́ mo lọ́kọ. Tí family ò bá love mi ìyẹn wá ń kọ́. Mo rojọ́ fún ẹni. Olórí burúkú tó ń fún ẹ ní fọ́màtì ṣebí ìwọ ni àbí ìwọ kọ́. Mo fún ẹ ní few days, even ó pẹ́ ju a month. Orí live yìí náà la máa wà tó máa gbẹ́ni yẹn jáde. Tó máa gbẹ́ni tó ń fún ẹ ní information jáde tó máa wá drag ẹ̀. Àbí ìwọ kọ́. Wọn love mi wọn ṣe kíní. Kí ló kún ẹ̀? Mo béèrè love lọ́wọ́ ẹ̀ dàbí mo sunkún love fún ẹ. Ṣé mo sunkún love fún ẹ ni? Ìwọ ni kó lọ tó ayé ẹ ṣe. Kó lọ tó ayé ẹ ṣe ṣọmúrọ̀rọ̀ bíi ti Pandoro. Kó tó ṣọmúrọ̀rọ̀ bíi ti Pandoro Bukky Jesse aláyé bẹ́lẹ̀gbẹ̀. Aláyé bẹ́ olórí burúkú eyín Jesse eyín nàchọ́. Ọlọ́run mà ló ní kí justice for Mohbad ṣẹlẹ̀. Ó bá má rí bí ṣe yìn. Ó bá má rí bí ṣe yìn. Sórí ìwọ lọ̀gá wọn máa wá fún. Ìwọ ni máa wá fún. Ṣé ọ̀nà máa jáde lọ́la jáde fún mi? Sẹ̀lẹ̀ ni ẹ́ sẹ̀lẹ̀ lèmi náà. Ṣó ti gbọ́? Sẹ̀lẹ̀ ni mi as a matter of fact mo tún wá sínú ẹ̀ nínú oyè sẹ̀lẹ̀. Mo sínú ẹ̀ nínú oyè sẹ̀lẹ̀. Mi ò dẹ̀ ń ṣe sẹ̀lẹ̀ tó kàn lọ kún àga lásán. Mi kì í ṣe sẹ̀lẹ̀ bá mi kúnjọ lásán. Níjọ tí mo ti ń worship ní Naija. Ìjọ tí mo ti ń worship ní Naija. Mi ò tó bá rí mi wọ́n máa ń respect mi ni pé àyànfẹ́ Ọlọ́run lẹ́ni yìí. Kí àyànfẹ́ Ọlọ́run ni family tí wọ́n ń drag anyhow. Tó ń ṣe bó ṣe wù ẹ́. Sẹ̀lẹ̀ ní sẹ̀lẹ̀ lèmi náà. Wọ́n bí èmi sí sẹ̀lẹ̀ o. Wọ́n gbé mi wọ sẹ̀lẹ̀ ni. Ṣùgbọ́n mo sínú ẹ̀ nínú sẹ̀lẹ̀. So jẹ́ ká gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan. Jẹ́ kémi àti ẹ fèsì ara wa. Olórí burúkú. Ọmọ bàbá òfò. Ọmọ bàbá wèrè. Kò ní dá fún ẹ Gilbert nínú kòtò tó wà. Gilbert tó máa ṣorí burúkú ni. Tó bá ṣe ń yí ẹ̀gbẹ́ padà ó máa ṣorí burúkú ni. Tó bá ṣe ń yí ẹ̀gbẹ́ padà mi àwọn náà kàn fún àkíyèsí. Èmi ò ní wá fọ́ọ̀mù ẹ̀ mi ní gbọ́mù ẹ̀ ṣe pé ẹ jẹ́ kémi àti ẹjọ́ fèsì ara wa. Òun ni ò ní woman feelings òun ni ò wo tìkúnlẹ̀ àbíamọ ọmọ ẹ̀ ò ṣẹ̀ mí ṣùgbọ́n tí bá wo ṣú ẹ lọ́la tó bá gbé Liam ṣe pé ọmọ ẹ̀ máa gba ìpè. Sọ́ni pé mi mẹ́nu bà ọmọ ẹ̀ mo mọ̀ nǹkan tí mò ń ṣe o. I know what I'm doing. I'm not going to come for your son. But if you come out tomorrow and you curse Liam, Bukky Jesse olórí burúkú ọmọ Gilbert, if you come out tomorrow and you curse Liam, máa gbé ọmọ ẹ ṣépè. Bukky, mo máa gbé ọmọ ẹ ṣépè tó bá gbé Liam ṣépè lọ́la. Mo bẹ́ẹ̀ fi yẹn sí reserve. Mo fi sí reserve. Jẹ́ kó máa gbóná nu kúlà. Olórí burúkú èmi ló ń sọ̀rọ̀ tèmi ló ń bú. Mo ń ta pọ̀nmọ́. Mo ń tẹja. Nọ́ọ̀sì ni mí. Ṣo tún fẹ́ gbọ́ ìdẹ́ ẹ̀mọ̀ nípa mi. I'm a member of the US Army. Mo ti kàwé. Mo ti ṣe test wọn. Mo ti pass. Mo ti lọ fún training. Mo ti ṣe basic training tó yẹ kí n lọ ṣe. Torí fear of deployment, I don't want to be deployed. Mi ò ṣe jẹ́ kí n lọ join. Tó ti gbọ́, ara àwọn achievement mi ni mo sọ fún ẹ yẹn o. Come out and tell me your own achievement. I have my alongside also. I'm a nurse. I'm also a member of the US Army. I'm a member of the US Army. I didn't go for training because I don't want to be deployed. Those are my achievements so far in the United States. You
come out. Come out and tell me your achievement. I've lost my memory. Olórí burúkú ni. Ṣé ẹ̀yin comment section yẹn bá ń kújọ nìyí? Bá mi kújọ òun ló pọ̀ mi ní ìlẹ́jọ́ bá comment section. Ní ìlẹ́jọ́ bá yín sọ. I'm a nursing assistant. Thank you. Maybe my paycheck will tell me if I'm a nursing assistant or not. My license will tell me if I'm a nursing assistant or not. Eh? Those two things will tell me if I'm a nursing assistant or not. It does. I don't give a fuck. Even if you like, you can say I don't even have a license. You know, there are some people in healthcare. They don't have any license. They just give them 2 weeks training. They will start taking care of people. But they are limited. They are limited care that they can perform. Call me those ones too. Oba mi lára mu. Oba mi lára mu. CNA have license. The ones that doesn't have license that only goes through 2 weeks training, and they will put them on the floor. But they will restrict. They will be limited to some care that they will be able to, that they can perform on patients. Call me those ones too. But at the end of the day, Thursday, every week, every week, you know, so anything. This past night, Thursday night to Friday night, they have paid me my paycheck. Be it my CNA paycheck or my nursing paycheck, they have paid me. This past night they have paid me. It's in my bank account. Reading. Tó bá wù mí, tó bá jẹ́ júwì ló wù mí, àmà kó wà. Tó bá ń kọ́lé láyé, mo ti bá wọn kọ́. Tí bá tún fẹ́ kọ́ sí, màá bá wọn kọ́. Mo ní car lot, mo ń ta mọ́tò mi. Kọ́ mi onípọ̀nmọ́, ó bá mi lára mu. Kọ́ mi ẹlẹ́ja. Don't forget not only Karimo onípọ̀nmọ́. Don't forget, I sell fish. Smoked fish, I sell it too. So include it too. Include Karimo only smoked fish. So you can balance that equation. Ẹ máa ṣorí burúkú ni. You come for Wumi, you have me to contend with. You come for Liam, you will have me to deal with. You come for Mama Mohbad, you have me to deal with. You come for Adura, anybody ever come for you have me to deal with. I will not face all those your garbage. I will not face them. You are the leader. I will face you. Show my photo back to go lower. Confino mama sure. Mama stream where to back in go. So aja any comfy, bulldog any comfy. So èmi àti comfy ò ṣẹlẹ́jọ́. Bá bọ́ta kò jójú yẹn lọ. Olórí burúkú ẹlẹ́dẹ̀ ẹ̀gàn. Ẹlẹ́dẹ̀ ẹ̀gàn ìdíje lórí ìdúró. Wò mí látòkè délẹ̀. Ó wò mí dáadáa látòkè délẹ̀. Ẹlẹ́dẹ̀ ẹ̀gàn comfy. Ṣọwọ́ ké tí wọ́n bá ti ń ṣe show mama stream ẹ̀. Ó mama stream ẹni. So ìwọ ni máa wá fún. Tó bá tún ti dọ̀la ó sọ pé ó ń bọ̀ lọ́la. Tó bá ti ṣe show tó máa tún ṣe síá fún ẹ. Èmi lèmi ni síá gbẹ̀yìn. Ṣó ti yé ẹ. Tó bá ti ṣe show ẹ̀ tán, èmi máa wá bọ́ta máa ṣe síá gbẹ̀yìn fún ẹ. Ṣèbó lórí burúkú ni. Àndákẹ́. Wumi, anytime tó bá wùn ẹ kò bọ́ta fún wọn jẹ. As long as tó bá ti sọ nǹkan tó máa sọ nǹkan tó máa sọ́nkọ̀t, àwọn nǹkan tó máa sọ́nkọ̀t, báwọn reserve ẹ̀. Ṣorí this bullying, bọ́ta kò fún wọn jẹ. Ẹ ń kígbe DNA olórí burúkú kọ̀ kiri. Wọ́n ti sọ fún yín ní kẹ́ mú toothbrush ìkànnú àwọn toothbrush àwọn òbí yín kẹ́ lọ ṣe DNA. Olórí burúkú ẹ̀ tí ò bá ń ṣe pé Gilbert bàbá ẹ̀ Bukky Jesse ló release spam burúkú. A jẹ́ pé lórí burúkú ìyá ẹ̀ ló lọ gbọ́mọ àlè wálé fún Gilbert. Ìkànnù méjèèjì ni Bukky. Ìsídà kó jẹ́ Gilbert gbé
Gilbert ló release spam wèrè sí ìyá ẹ̀ lára àbí ìyá ẹ̀ ló lọ gbọ́mọ àlè wálé fún Gilbert tó fi ń da ìlú rú báyìí. Bukky Jesse. Look at me. Mi ò make up, mi ò ṣe anything. Mi ò dẹ̀ kọ́yàn dọ́ fún. Ìwọ máa ń kọ́yàn dọ́ fún ni. Just because you want to do show for Wumi, you will pack your breast to your neck. Are you looking for a husband or you want to do show? Because we have to start asking you now. Are you actually doing show or you want to do, or are you actually doing show or you want to you are looking for a husband? You want to say I'm a nurse. How do I communicate with my clients? English is my second language. Sholori buruku ni eni. Shebe in Nigerians legbe English sorry. I'm telling you pé ebu te ma fi bú mi ẹ jẹ́ kemi kọ́kọ́ fi búra mi ná. English is my second language. And my clients understand that. And they will not crucify me. My employer will not crucify me because of that. As a matter of fact, when I go for any job interview, what are your weaknesses? My accent and my English. Those are my weakness. Those are the things that will be a little bit weakness for me when I'm on the job. I'm always sincere with them. Go and die. Go and die. It's not about my English. It's about what I have upstairs. You want to me, so you that you can speak good English. What have you achieved? Sorry, what have you achieved? You that you can speak good English. What have you achieved? I am proud to tell you that I'm a nurse in the United States and I'm a member of the United States Army. I am a member of the United States Army. As a matter of fact, one bear me making my book in love for training, but I don't want to be deployed. That is the only thing. Don't restrict me. I'm a go-getter. I've always wanted to join them. Make sure. I studied, I passed the exam, I went for the training that I'm supposed to go to. The basic training, okay, let me give it a thought. I've signed all the documents. You can call them and report me to them. You think that is how it works here? You think that is how it works in the United States? You will just call an organization and report someone? You think that is how it works? You will call my place of work. You will report me to my place of work. Call them now. Is it that you think that is how it works? You told them to cut the video that I did yesterday that I was abusing my son. Tí wọ́n bá cut the video yẹn ní ṣoríire. Tí wọ́n bá cut the video yẹn ní ṣoríire. I'm not scared of any one of you. Any one of you, I'm not scared of you. Comment section. You guys you can cry me a river. I don't care. At this point, I have come to grow a 16. I have come to grow a 16. Call the United States Army. Give them my name and report me. They will surely go through the due process. They don't act like that. The system here works. The system works. When you show ní New York, in the protest, mo ṣàánú yín ni mi ṣe wá. Tó bá yẹ pé mo wá sí protest, I knew about the protest. Tó bá yẹ pé mo wá ní méjì mẹ́ta nù yín, ìwọ tó fò wá láti London ó ní padà wá. Ó máa wá ṣẹ̀wọ̀n l'Amẹ́ríkà ni. Mo kàn wò yín báyìí, mo kàn miri ni. Because kẹ́mi tó wá bá yín lèmi ti máa lọ report to nearest police department. And who told you that I've not even reported this case to the United States Police? Who told you I've not reported it? Who told you there's no ongoing investigation? Come for me. Give them my name. Go to my place of work. You think I care? I don't care. As long as I'm doing my job. Ọmọ ń bẹ mí kémi wá ṣiṣẹ́ ni. Ibi iṣẹ́ kò sí ibi iṣẹ́ tí mo lọ máa bẹ̀ mí ni. Ó máa tún fi kún owó mi. Wọ́n á tún fún mi bonus because it's about what I have up here. Ẹjọ́ yín kọ́. Ẹjọ́ gbogbo yín kọ́ o. Ẹjọ́ yín kọ́. I'm expecting you, Bukky Jesse.
come out for Wumi, you will have me to contend with. You are saying Karimo was never loved. Did I ask you? Who asked you? Who sent you? Who asked you? If I was never loved, why is it your business? Were you loved? Who can just say, were you loved? Ṣọkùnrin wà lábẹ́ ẹ. Nísìnyí let it shoot see. At what time is it now in the UK? So it's about 9 p.m. now in the UK. You will sleep with your 3 phones. Those 3 phones, you will use it to shook yourself before you sleep off. That is what you do all night. And that your turning stick that you use for your jollof rice is what you use to shook yourself before you go to bed at night. My own husband has gone to work. Today is my day off. I've made money today. While at home, I've made money. Customers have come. I've sold fish to them. And my mama is on the way. And my husband will come home at night or in the evening. I will cook for him. I'll get a nice shower. And we are going to have good, nice sex. And after that sex, I will sleep side by side by my husband. And my husband is going to cuddle me under our nice and warm duvet. He's going to cuddle me under a nice and warm duvet. And I will sleep. And I'm also permitted to snore. If I feel like snoring, I will snore because I'm having a good sleep. You will sleep with your phone after you finish shooking yourself with your turning stick. And you will wake up in the morning miserable. And to relieve yourself of your of being miserable, you have to come out again and say, then for Wumi, Sarah dear. Bukky Jesse. Ayé ti bàjẹ́, Ọlọ́run ayé ohun mi. Look at me, I'm being real. I am being real. I'm not going to say because I want to do show. I'll go and freshen up. I'll go and make up. I will pack my breast to my neck. I'm not going to do that. This is me. I am being real. You said having something obsessed isn't okay. So what is it that is okay? What is it that is okay? What is it that is okay? So many white people, because so many whites that you see here in abroad or in the US here, for example, some of them did not even, just tell them good morning, they will not understand you. But if you speak Spanish to them, they will understand. If you speak French to them, they will understand. If you have kids in school now, let me just chip that in for you. If you have a child in school in Nigeria and you have plan, you want to travel in the future with your kids, let them learn French or Spanish. Let them learn it in the school before traveling, because it will help them a lot when they get to United States. You are saying having something obsessed isn't okay. So what is it that is okay? With my bad English, I went to nursing school, I graduated. With my bad English, I sat for the PICAT. Those of you in the US Army. I sat for the PICAT. I passed it. I went for the physical training. I passed it. I went for the ASVAB. I did ASVAB. I passed it. I was thinking about leaving my kids. They told me they were not going to deploy me, but when there's a call for deployment, you can't say no. I'm trying to think about it before I go further. If not, you will see me in uniform. You will see me in uniform in United States National Guard. You will see me in their uniform. Same person that cannot speak English. Same person that couldn't speak English. So it's about what you have upstairs. Let me tell you something. You don't have to speak good English here in United States before you can achieve what you want to achieve. It's a land full of countless opportunities. It is a land that is full of countless opportunities. I got to this country. It's not even 10 years that I got to this country. And I used
utilized it very well. I made use of the resources. The resources that the United States government provided for me. I made use of it very well. I utilized it very well. I went back to school. As if that was not enough, even right now as I speak, I'm still taking my online classes towards my nursing program. Because yes, nursing, you keep reading and reading until you are tired of getting more what is it called? License. You keep reading and reading. If it's 2 years, you go. If it's 1 year, you go. Until you are tired. I'm still in school. I'm taking my online classes towards my nursing career again. I do my classes online and I go to school. Last year, I took 7 classes online last year. This year again, I've started again. This guy that cannot speak English. I pity you guys. I pity you. Yeah, you don't have to speak good English. As long as you know what you are doing, there are countless opportunities. United States is a country that is full of countless opportunities. I got here. I remember the daughter of who I am. I went back to school. I had my kids. I got my license. I got my nursing license before I had anything. No, mo ti di nurse tó bímọ, and I'm still in school as a nurse. And after I had my second child, I took the PICAT, I took the ASVAB. I took the PICAT. I wasn't okay with the score. I challenged myself again. I went for the ASVAB, the real ASVAB. I took the real ASVAB, and I did good. And I can still go to training. It's my decision. And I'm still in school. As I speak, I'm still in school. I will pick up my laptop, do my assignment, get good grades. Last year, I did 7 online classes last year. If I ti ṣe méjì, màá top. Mo lè ṣe mẹ́ta papọ̀. Mo lè ṣe méjì papọ̀. You stay there, stay in the comment section. Stay in the comment section and be shouting DNA. Stay in the comment section and be abusing us. Èmi ni wèrè bí ìyá aláya yín ni wèrè. Ẹnu ẹlẹ́wà yẹn. What is wrong with you? What is your business with Wumi? Bukky Jesse. What is your business with Wumi? Ṣo fẹ́ dó Mohbad ni? Ṣé Mohbad ló fẹ́ dó ni àbí bàbá Mohbad ló fẹ́ dó? Kò jẹ́ ká sọ. Ṣo ti ń hàn Mohbad tẹ́lẹ̀ kó tó kú ni? Torí bó ṣe wà wọ́n lò mọ́ kọ̀. Wọ́n náà máa ń dó ẹ kiri inú mọ́tò ni. Ṣé Mohbad most of you that you are abusing Wumi on TikTok, on Facebook, you wish Mohbad is your husband. Some of you wish Mohbad was your husband. Some of you wish Mohbad was your husband. But you can't say it out publicly. So wọ́n máa lẹ̀ yín lóko fami. We are Apokojaye family. Thank you. He still chose us. He saw us as an Apokojaye family. He still chose us. This guy still chose us. Go and die. There is something he saw in us that he said, "Oh, is this Apokojaye family that want to go and pick up a wife from us?" He came to our family and he got married. Take it or leave it. Torí ọwọ́ yẹn ó fi òrùka sí. Tó bá fẹ́ kú ló fẹ́ kú. Look at my own finger. Òrùka mẹ́ta lọkọ tèmi fún mi. Gold with diamond stones. Tó ti rọ́wọ́ mi pé mẹ́ta ló wà ńbẹ̀. Ìjọ́ tó bá wù mí màá lo méjì. Méjì ló fún mi. But later mo sọ pé kò tóbi tó. Ó tún ra ẹyọ kan fún mi. Ìjọ́ tó bá wù mí màá lo méjì. Ìjọ́ tó bá dẹ̀ wù mí màá lo mẹ́ta papọ̀. Ọmọ ẹlẹ́ṣọ̀ ni mí. I love jewelry. Ní ìdẹ̀ ìyàwó lọ́wọ́ bàbá ńlá kù bàbá ẹ̀ Gilbert Jesse ra jewelry ni.
mo ṣiṣẹ́ owó mi ni. Mi ò yáwó lọ́wọ́ ìpọ́nrin máa pọ̀pọ̀ ìdá ńlá fún ẹ Bukky Jesse Lagelu ni mo ṣiṣẹ́ owó mi ni. Tó ti gbọ́. So it's the man that is packing up nice shirt, nice pants, nice glasses, black hair, while his son is in the mob. So that one is the one money. That one is the one money, right? Nílẹ̀ Yorùbá, bàbá kan lọ́mọ ẹ̀ kú. This man that what is his name? Wigwe, Mr. Wigwe. The family of Wigwe at the burial, the father slumped and he was rushed to the hospital. That is the father. He got to him. He slumped and he was rushed to the hospital. But now our own parts. Let's take for example. Èmi ò rán yín kẹ́ má twist ọ̀rọ̀ mi o. Ẹ twist ẹ̀. Kò ní dá fún yín tẹ́ bá twist ọ̀rọ̀ mi. Tí Wùmí bá tẹ̀ wá ṣe bàbá ọkọ ẹ̀. Wọ́n fáyà Wùmí pókè ó ṣe àwọn. So Mohbad ṣe bàbá ẹ̀ ní bàbá ẹ̀ ṣe ń ṣe bó ṣe ń ṣe káàkiri yẹn. Petition me, sue me. You can send my own petition too. Petition me, Baba. Petition me and sue me. I'm not going to watch you drag my sister into depression. I'm not going to watch you make her commit suicide. I won't at this point. Fire for fire, to my face, Ayawani. And some of you said I was the one that come out for Iyalolade first. Tó bá jẹ́ mi Títí Láyọ̀ ni mo jáde fún Iyalolade. Àbí ni mo kọ́kọ́ sọ̀rọ̀. You say I was the one that brought everything to social media in the first place. If I was, let the Lord judge me. It was Iyalolade that did video at the burial site. I came online, I saw it, and I was asking my mom, some of you that are on Mommy Summer show, at Bridget Cute, when you were, some of you that were on our live that day, you can testify to it. I was now asking my mother, who is this woman? Who is this woman? She's the one. I said, is this Mohbad? No, so I said, who is this woman? Because I know Mohbad's mom. I spoke with her on the video call. I said, is this Mohbad, what's his stepmother? My mom said, no, it's Baba Mohbad's girlfriend. We now call Wumi. Wumi, where are you? She said she's at the mortuary. Your husband is not at the mortuary. Oh. Now, start going, get into the car. Start going to that land. That land that I wanted to buy, that I later changed my mind. Start going to that land. That is where your husband is. Oh. They have already brought your husband to that land. Before Wumi and everyone now drove down to that land, that they found out that they are dead, they want to bury her husband. And you guys said I was the one that came out. I was the one that first came out and said something about Baba Mohbad. It was after Iyalolade came out to be famous. There will be ìyàwó ẹ̀ bàdé. Kọ́lé ibi tí ìyàwó àtàwọn ẹbí ẹ̀ bàdé. That was when I came out. And ìwọ tó release the voice note yẹn Cynthia. Ṣé mo ké mo bá ẹ sọ̀rọ̀ ńgbà tí mo wá sí Naija? Cynthia ọ̀rẹ́ Wùmí tó release voice note yẹn tó sọ pé ìyàwó máa sí. Ó sọ ń jọ yẹn onímọ̀ mi gba fóònù ẹ̀ ó fi record promise nígbà tí promise ń gbé ṣépè. Tí ò mọ nǹkan tó ṣe tó rò pé ó ti fòun lẹ̀ ni. Ó sọ fún mi etí ẹ̀ ló fi sọ fún mi Cynthia tó bá yẹ pé mo parọ́ mọ́ ẹ kí Ọlọ́run gbà láàrin èmi àti ẹ. Ṣé wàá rí nǹkan tó ṣe yẹn ó máa jẹ yá o wàá jẹ́ àrùn ọmọdọ́mọ ẹ máa jẹ́. But that's alongside yẹn Bukky Jesse, I am here for you. I am yours truly. Come for me. Wumi. Wàsíù ní búmi èébú òtó búmi èébú òtó búmi dáadáa òun rèé bí tó bá fi
Torí tó bá tún pé wá lọ́la tó tún fi bú mi, òun lè ní máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ sí máa kọ́kọ́ fi búra mi. Máa kọ́kọ́ fi búra mi kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀. Mo ti dúró tí sìn. You come for Wumi and Liam. Tí ó ní pé mi gbọ́ ọmọ ẹ ṣépè sìn. Tó bá gbé Liam ṣépè ní ọ̀la. Wo máa gbé ọmọ ẹ ṣépè. Tó bá gbé Liam ṣe èpè ní ọ̀la máa gbọ́ ọmọ ẹ ṣépè. Anytime tó bá o ti lérí lẹ̀ lẹ́nu, ó pẹ̀lú nǹkan tí mo fi jáde o ti lérí kó máa gbé Liam ṣépè. Máa gbé ẹ ṣépè, máa gbọ́ ọmọ ẹ ṣépè. Ṣé olórí burúkú ni ẹni? Bukky Jesse ṣé olórí burúkú ni ẹni? Ṣé wọn pé bó ṣe fẹ́ báyé Genesis jẹ́ náà nìyẹn? Ó ti báyé bàbá yẹn jẹ́. Ṣé wọn pé bó ṣe báyé bàbá yẹn jẹ́ náà nìyẹn? Ṣé olórí burúkú ni ẹni? Kò dẹ̀ ní bá mi dá fún ẹ. Jesse kò ní bá mi yẹ àti ìyá ẹ nínú kòtò àti bàbá ẹ nínú kòtò kò ní yẹ wọn. Tó bá ṣe ń yẹ̀gbẹ́ padà báyìí, àwọn màlẹ́kà máa ṣọ́ wọn gbóngbó lórí ni. Tí Gilbert bá ṣe ń tọ̀ nínú kòtò báyìí, kòtò tó rọra wà yẹn tó rú mu tó rọra tọ̀nù báyìí, wọ́n bá mi gbá àwọn màlẹ́kà máa ṣọ́ gbóngbó mọ́ lórí ni. Ìyá ẹ̀ tí ìyá ẹ̀ náà bá tún tọ̀nù báyìí, wọ́n tún bá mi ṣọ́ gbóngbó mọ́ ìyá ẹ̀ lórí inú kòtò ni. Àbólórí burúkú làwọn tó ní ẹni. Ṣólórí burúkú ni ẹni. Adẹ̀dákẹ́ láti jọjọ́ yìí. Adẹ̀dákẹ́ láti jọjọ́ ẹ̀dẹ̀ ń ṣe wèrè. You are asking her for DNA. Ṣé ẹ̀yin lẹ bí ni? Ẹ̀yin lẹ bí. So Mohbad took sperm from you guys and donated it before Liam came into existence, right? It was you people's sperm that they took to the lab. That was how Liam came into existence. That's why you have the right to request for DNA. Wọ́n rẹ̀ ní bá ṣe ni. Because you can't tell me that shit. You cannot tell me that shit. You are saying if they did not do DNA, you will not bury your son. Okaye. Ọlọ́run ọba kò káyé. No bury am now. No bury am, make you leave am for there. Why you wan bury am? Ogun ló máa pẹ́ ni tó bá ní kẹsùn láì ṣe DNA tẹ́ ń béèrè yẹn. Leave am now, make you no bury am. Ṣé you dey whine us ni? Ṣé you dey whine us ni? Do you think she doesn't have a family? She has a family now. Now who go kill you? Baba, now who go kill you if you bury that boy? If you bury that boy without DNA, now who go kill you? If she wants to do DNA, she will do it if she wish. If the case is ongoing and the judge has a reason to request for DNA under the law, that will protect her and protect Liam, she will get it done. Bukky Jesse, need DNA. You will not get that DNA without the judge asking for it. If the case is ongoing and there is a need for DNA, she will do it. Even if the judge do not have, if she feels like as an adult and as the mother of Liam, she will get it done by herself. But you public, whining like my 2-year-old. Because I see you guys whining like my 2-year-old. That's how you are whining for DNA. You all must be mad. Amola don't tell now. Make you pick your parents toothbrush. Go do na DNA first. Say you dey whine us ni. And then dákẹ́ láti jọjọ́ yìí. And dákẹ́ láti ó wà ńlẹ̀ Ọlọ́run ọba ó wà ńlẹ̀. Ṣùgbọ́n àwọn kan lèèyàn kún máa wò tó máa wò pé òkè jẹ́ kéèyàn ṣe sùúrù. You will not get any DNA. You will not get any DNA. If the case is ongoing and the judge deem fit that there is a need for DNA as regards the case, and there will be a law in the Nigerian Constitution that will back up that request, then she will get it done. Not Baba. Baba will not ask for DNA. She will not do it.
The public will not ask for DNA. She will not do it. You are saying, come on, ever dagba. Carlos, I mean, come on, dagba. Yama. This your miserable life. Carlos, who told you he's going to grow up with you miserable people? Who told you Liam is going to grow up with you miserable people? Even if that boy has an opportunity to travel, you think he will ever come back to Nigeria? Seeing all these things going on, he will never want to come back to Nigeria again. The way you guys have treated him right now, the way you guys are treating him right now,